áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà, áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà, jẹ́ kọ́mọ mi dàgbà kó wá ṣiṣẹ́ f'Olúwa, áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà. Ẹ wò orin tí mò ń gbọ́ tí ìyá Bísọ́lá ń kọ nínú ilé nìyí. Ẹ mọ̀ bèrè pé ta ni Bísọ́lá? Ọmọ tí mo sọ pé ó ṣẹ̀ṣẹ̀ wọ skul tó ṣe gbígbà tó ń lọ sí skul èmi gangan lọkọ mi kówó fún. Mo sọ pé ọkọ mi ò kì í fẹ́ ní ẹni ràpọ̀ pẹ̀lú obìnrin kankan. Tóbìnrin bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ á ní kí wọ́n wá bá mi, èmi ní òkò fún. Ṣé mo mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ ó tún ṣe blue film nísàlẹ̀? Ó mà ṣe o, ta lẹ fẹ́ finú tán, ta la fẹ́ fọkàn tán. Ìyá Bísọ́lá mọ̀ pé òun kàn fún ọmọ sọ́wọ́ áńgẹ́lì ni o. Tó bá rí bí Fẹ́mi ṣe ṣe abí ọmọ rẹ̀ tó yà kàtàkàtà bẹ́ni kó fi nǹkan kan mọ́ síbẹ̀, tọ́mọ yìí pariwo bí ẹni wípé ó fẹ́ jù lọ́rùn, á mọ̀ wípé áńgẹ́lì Olúwa gan ti yọwọ́ kò lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Fẹ́mi mo fẹ́ ní kí n lọ sílé wọn ni, bẹ́ẹ̀ ni kí n lọ bá ìyá rẹ̀ sọ, torí pé òótọ́ orúkọ ọmọ náà ti wà nínú àwọn ọmọ inú àwọn tó fẹ́ kú o. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé ìdájọ́ mi ọ̀rẹ́ mi tó bímọ fọ́kọ mi, àmọ́ ọmọ yẹn kì í sọmọ ọkọ mi, láì mọ̀ pé ọ̀rẹ́ mi ló lọ tamper pẹ̀lú result pọ́mọ ọkọ mi gangan ni. Mo ti ọmọ yẹn kú náà àwọn tí mo fẹ́ pa, ọ̀rẹ́ mi ń lọ sí ọkọ mi ìní pò mu, àmọ́ ìní jẹ́ kó jẹ́ra ayé ìsìn jẹ́ kó járọ̀ ọ̀run. Bẹ́ẹ̀ sì ni ọmọ ẹ̀gbọ́n mi sì ń gbọ́dọ̀ mi, òun náà máa lọ sí Bísọ́lá ọmọ ìyá yìí náà máa lọ sí, bẹ́ẹ̀ ni kọ́ya mistress náà máa lọ sí, àsáwọn tó máa lọ sí pọ̀. Mo ń gbéyẹ bọ̀ lápò, ẹ̀ ń béèrè pé ṣé dúdú ní àbí pupa ni. Mo ṣáà kí ìyá yìí, nígbà tí mo bí yẹ kí ìyá yìí ló bá ní mọ́mì ní lágbájá ẹ jọ̀ọ́ ẹ bá mi máa kí ọkọ yín o, ẹ bá mi kí wọn o. Mo ní ẹ bá mi kí wọn gan, Ọlọ́run á dúró tì wọ́n o, Ọlọ́run á ṣe wọ́n lẹ́san, àwọn ọmọ tí wọ́n náà máa rá láàánú o. Àǹtí Ṣeun àti ṣe àmì yẹn ò já lára mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá ìyá yìí sọ, ipò tí mo bá ìyá yìí gan, ipò tí mi lè bá wọn sọ ni. Mo bá ní torí ibi tí ìyá yìí gbé ọkọ mi sí ọkọ̀ já nǹkan tọkọ mi ṣe fọ́mọ rẹ̀. Mo bá ní mo ti gbọ́, mo bá kúrò ńbẹ̀. Nígbà tí mo kúrò ńbẹ̀ tán mo lọ sílé, inú ilé ni mo wà tí mẹ́sẹ̀jì kan wọ orí fóònù mi tó sọ fún mi wípé I want to talk to you látọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Inú bí mi torí mo ti mọ̀ pọ́n ó bọ́ ọkọ mi sùn, bọ̀ mo ti rí pé ọmọ yẹn kì í ṣe ọmọ ọkọ mi. Ní gbogbo ìgbà yẹn èrò ọkọ mi pé ọmọ yẹn kì í ṣe ọmọ ọkọ mi. Àmọ́ nígbà tó ọ̀rẹ́ mi dé tó bá mi sọ̀rọ̀, ló bá ní ẹnìkan máa send message sóhun náà. Mo ní ta ni? Ó bá fi àwọn fídíò yẹn hàn mí. Àwọn ilé tí mi ò tí ì ṣí wò, òun ti ṣí wò. Ló bá ní ṣe mo mọ lédì. Mo ní mo mọ̀ Ìyá Joshua òun pẹ̀lú ọkọ mi. Mo ní kí n wo. Ìyá Joshua ilé pẹ̀lú ọkọ mi. Ta ló wá send message sí ẹ? Ó ní ẹnìyẹn send ẹ̀ sóhun ni o. Kódà òun fẹ́ ni ẹ lówó. Ẹ fẹ́ ni ẹ lówó. Wọ́n ní náà send ẹ̀ sí mi náà fún lówó. Ṣé ló bọ́kọ mi sùn kò bọ́kọ mi sùn yẹn? Mo wá gbé sí ẹ̀gbẹ́ kan torí mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Mo bá ní ṣé pé bùrá Fẹ́mi dẹ́rù nǹkan báyìí wò? Mo fẹ́ sọ fún pé ṣé bó ń bá wọn náà sùn, àmọ́ ẹni tí èèyàn bá fẹ́ pa èèyàn máa ń bọ̀ ni. Bẹ́ẹ̀ ni ó bá ní èmi náà mọ irú nǹkan tó dé sọ́kọ mi. Ló bá ní kí n wọlé, ló bá fi ti ìyàwó bùrá Joshua yẹn hàn mí. Bùrá Joshua jẹ́ usher ní church wa. Bẹ́ẹ̀ ni bùrá Joshua jẹ́ nǹkan tó yẹ pé bùrá Joshua jẹ́ nǹkan tó pé tí wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn máa ń ká lóru. So kí bùrá Joshua tó pé éédé lẹ̀ tábẹ́ kíra, so most of the time wọn kì í sábà sọ̀rọ̀ because wọn ní fẹ́ àwọn bó ti máa ń sọ̀rọ̀ yẹn bóyá ojú máa ń tì wọ́n ní I don't know why. Bò ó gbọ́rọ̀ bẹ́ẹ̀ ìyàwó wọn ló máa sọ, tí nǹkan bá ṣẹlẹ̀ bá ìyàwó wọn ló máa sọ, ìyàwó ló máa gbọ́ ló máa ṣe gbogbo ẹ̀. So ìyàwó wọn ló wà active, ọkọ ẹ̀ usher lọkọ ẹ̀. Mo bá rí ìyàwó bùrá Joshua lórí ọkọ mi tó ń ráìdì ọkọ mi. Bó ṣe ráìdì ọkọ mi ló ń pariwo. Nǹkan kan wà tí gbogbo wọn ní tó jẹ́ common thing. Gbogbo àwọn tó kọ mi bá lájọṣepọ̀ tí wọ́n ní látòrí ọmọ ẹ̀gbọ́n mi tó fi dórí Bísọ́lá tó fi dórí kọ́ya mistress tó fi dórí ìyàwó bùrá Joshua, ariwo ni ọkọ mi mọ̀ pariwo pé make a noise, pariwo ṣe mọ̀ mi lè máa sọ ìbò lórí ètò yìí tó ṣàyè níbẹ̀ yìí. A ní pariwo gémi jẹ́. Àmọ́ tèmi àtọkọ mi bá jọ ní ìbálòpọ̀ kí pariwo, kódà kí ní kí n gé òun jẹ, kí kọ́ bọ̀ mí lẹ́nu, kì í sì lè lá mi lábẹ́.
lílábẹ́ rẹ̀ kò ṣe nǹkan tó kọ́mọ̀ bẹ́yẹn àbí tó ṣe èmi kò lè fi lọ torí pé mo rí ọkọ mi gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́ ẹni tí kì í tí ìbálòpọ̀ jẹ́ nǹkan kan lára lọ́dọ̀ ẹ̀ tipátipá láàrin ọ̀sẹ̀ kan náà bẹ̀rẹ̀ àwọn sùn lẹ́ẹ̀kan ọkọ mi ò kúndùn nǹkan bẹ́yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀mi ṣe rí i àṣé ọkọ mi kọjá bí mo ṣe ń wò àǹtí ṣeun ti ìyàwó bẹ̀rẹ̀ Joshua yìí nínú tọ́lẹ́ẹ̀tì ni wọ́n wà waterfall ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni mo gbọ́ pàkàpàkà ó di pọ̀chọ̀pọ̀chọ̀ lọ́kọ mi pariwo lédi náà pariwo lọ́kọ mi pariwo ó bẹ̀rẹ̀ síwájú ọkọ mi dúró ó wá bẹ̀rẹ̀ síwájú ọkọ mi wá fọwọ́ gbé níbi ọrùn wá báyìí ó wá tọwọ́ bọ̀ lẹ́nu lọ́kọ mi sọ kó máa gé òun jẹ ló ń ṣe pàápàá ìgbà tó tẹ̀ ẹ̀kọ́ náà mi ì lè wò mọ́ mo ṣáà ní kó rẹ́ mi close ẹ̀ mo ní kó má wọrí I know what to do ó ní kí ni mo fẹ́ ṣe ó ní this marriage is not worth it ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀rọ níta ní kó wá wo gọ̀bì tó lè wo ní gọ̀bì nǹkan báyìí ṣẹlẹ̀ ó ní this marriage is not worth it okay ó fẹ́ lé mi kúrò bẹ́ẹ̀ no problem mo wá bílẹ̀ pé nọ́mbà tó sẹ́ndì kìíní sí kó jẹ́ kí n rí nọ́mbà náà ló bá ní mo kò fẹ́ wo nọ́mbà yẹn ló bá ní ìlú kan ó sàn tó ó ní torí ẹni náà sẹ́ndì ẹ̀sẹ̀ mi náà ni bó ṣe fẹ́ wo nọ́mbà yẹn ok give me your phone jẹ́ kí n pe nọ́mbà yẹn lórí fóònù ẹ̀ ló bá ní wípé nọ́mbà yẹn lórí fóònù kí n fi sí kọ́lá truck nìkan mo ní no ó jẹ́ kí n pè lórí nọ́mbà yẹn pé mo kò fẹ́ pè pé bí ẹni ẹ máa pìkì ẹ̀ ni àǹtí ṣeun ló bá ní àánú o pé òun fẹ́ involve ara òun fẹ́ ṣe kíní kan ló bá bọ́sítà ìgbà tó bọ́sítà ló bá ní kí ló ń ṣẹlẹ̀ níbà yẹn náà kò yé mi mo bá bọ́sítà mo bá lọ bá níbẹ̀ mo bá ní ṣé olùbí àmì ìmọ̀ nǹkan tó ń ṣe lẹ́yìn àtọkọ mi ni mú wọn tí wọ́n kọ mi báwọn náà sùn ó yẹ kẹ́ni ẹ náà send fídíò tiẹ̀ náà sí mi ló bá ní ọkọ ìwọ ló bá mi sùn mo ní yes you are my friend you are the best in me ok ọkọ tó ní kó fún ẹ lóyún now ó sì tún lóyún ẹlẹ́ẹ̀kejì ọkọ tó fún ẹ lóyún ibo ló wà ní thank God pé kágbà tí mo lọ ṣe test fọmọ yẹn ó sọ pé ọkọ ló ní ọmọ yẹn ni Ọlọ́run gbọ́ ọmọ yẹn ti kú by now ló bá ní so ní ìbápa ọba kan mi lọ́mọ ó ní màá kọ́kọ́ jẹ́ tí kò lẹ́gbọ́ kúkú náà ó ní ṣé mi ní kọ́kọ́ máa báyọ̀ sùn káàkiri ní bẹ́ẹ̀ ní láti pé ọkọ ẹ bá mi sùn mo ní mo wá yẹn sọ fún ẹ mi ìráyà ni pé evidence or no evidence mo ká ẹ dáadáa ló bá ní ok now ní ìṣòro ìjọba wà rí bó ṣe rí ní ìsìn báyìí kò sí wọlé kò sí nǹkan bẹ́ẹ̀ ó ká mi náà nìyẹn kí ló wá ṣẹlẹ̀ mo ní ok you will leave my house ó ní leave your house my foot mi ò lọ́bi kankan bó ṣe ní láti bẹ̀rẹ̀ náà ṣe ní láti bẹ̀rẹ̀ mo ní inú ilé wo ó ní inú ilé yìí ó ní in fact ọmọ mi ní first born kò tẹ́sí kò tó fẹ́ ṣe sí ọmọ ẹ̀ ní first born mo bá wọlé lọ ìgbà tí màá dé padà bá ju test síwájú ẹ̀ ló bá ní ọ̀dẹ̀ test òṣìwò ló fi hàn mí ọmọ mi ní first born ọmọ ẹ̀ ní second born bá ní ó lóun bá sọ pé ṣùgbọ́n pé ìyàwó lórúkọ làwọn ṣe ìyàwó lórúkọ my foot lọ wọlé tó bá rí certificate wedding ẹ̀ nílé lọ́wọ́ wọlé náà kí ni bòbó kí ni lady ń sọ ṣé wèrè ní ẹni òun kì í ṣe wèrè o jẹ̀má yẹ kí wọ́n má dẹ̀ halẹ̀ mọ́ mi gbogbo àlẹ́ tó hàn mọ́ mi yìí ó ti ń pọ̀ ju o má halẹ̀ mọ́ mi o kó wájú mi jàre lẹ́yìn bá tì mí kó wájú ẹ̀ wọ́n ti ṣe gbogbo mi rọ̀ torí mi kò expect pé ọ̀rẹ́ mi bí mo ṣe ká ẹ kó máa bẹ̀ mí ni mo expect pé kó ní àjọ má bẹ̀ mí jọ̀wọ́ kíní kan kó máa bẹ̀ mí ṣé wọ́n sọ pé bó ṣe wulẹ̀ kí egun alágbàro kó gbòtò ẹni tó gbé ko fún un ó ní ṣe bó sọ pé òun lọ̀gá ẹ̀ eléyìí jẹ́ pé mi kọ́kọ́ mi kò lè léun kóòbù tó ń wá yìí bá dákẹ́ bá kú bẹ̀ ṣé bí mo ṣe lọ tí mo kú bẹ̀ tí mo lọ message bá wọlé sórí fóònù mi ó bá ní I am sorry I don't know what's come over me kìnní kan bá kan àṣé ó ti kọ́kọ́ mi sọ fọ́kọ́ mi pé ìyàwó ẹ̀ ti mọ kìnní kan pé wọn bí ẹ dáa tó bá ní kó kúrò ní ìwà ó máa kúrò ní ẹmu kókó tó kọ́ mi sọ fún nìyẹn so ọkọ mi ò wọlé kò wá bá mi ìgbà tó pẹ́ díẹ̀ ń bá pọkọ mi hello where are you now ìgbà tó máa dé ṣé rí bí mo ṣe rí ojú ọkọ mi mo fẹ́ confront ẹ̀ kí n bá jà but ẹni tí mò ń sọ yìí tó máa sọ pé òun ní Jésù ẹ̀ lè jiyàn sí bí mo ṣe ń bí lè pé babe kí ni nǹkan tó ń mú kí ni nǹkan tó wà láàrin wa àti lágbájá kò ní ìmọ̀ àti tààmù ó máa ń dùn mí tí máa rí ẹ pé o ò sínú spirit o mọ̀ pé ó yẹ kí ẹ máa ṣọ́ra fáwọn nǹkan kan
ṣé mo sọ pé kó rẹ̀ má wá síbẹ̀ bí mi sọ bẹ́ẹ̀.